Ìwé Róòmù orí 3. Ǹjẹ́ àǹfààní kí a ní tìjú tàbí kí ni èrè ìlà kíkọ? Pípọ̀ lọ́nà gbogbo. Èkíní, nítorí pé àwọn ni a fi ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́. Ǹjẹ́ kí a ní bí àwọn kan jẹ́ aláìgbàgbọ́? Àìgbàgbọ́ wọn yóò wá sọ òtítọ́ Ọlọ́run di asán bí? Kí a má rí k'Ọlọ́run jẹ́ olóòótọ́ àti olúkúlùkù ènìyàn jẹ́ èké, gẹ́gẹ́ bí a ti kọ pé kí a dá ọ láre nínú ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n kí ìwọ lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. Ṣùgbọ́n bí àìṣòdodo wa bá yin òdodo Ọlọ́run, kí ni àwa ó wí? Ọlọ́run tí ń fi ìbínú rẹ̀ hàn á ṣe aláìṣòdodo bí? Mo fi ṣe àkàwé bí ènìyàn. Kí a má rí bí bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò wá ṣe lè dájọ́ aráyé. Nítorí bí òtítọ́ Ọlọ́run bá di pípọ̀ sí ìyìn rẹ̀ nítorí èké mi, èéṣe tí a fi ń dá mi lẹ́jọ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ sí? Èéṣe tí a kò sì wí pé gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ wa ní ibi, àti gẹ́gẹ́ bí àwọn kan ti ń sọ pé àwa ń wí pé ẹ jẹ́ kí a máa ṣe búburú kí rere kí ó lè jáde wá àwọn ẹni tí ẹ̀bi wọn tọ́. Ǹjẹ́ kí a ní àwa sàn jù wọ́n lọ bí? Kò rí bẹ́ẹ̀ rárá, nítorí a ti fi hàn ṣáájú pé àti àwọn Júù àti àwọn Hélènì gbogbo wọn ni ó wà lábẹ́ ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí a ti kọ pé kò sí ẹni tí ń ṣe olódodo, kò sí ẹnìkan. Kò sí ẹni tí òye yé, kò sí ẹni tí ó ń wá Ọlọ́run. Gbogbo wọn ni ó ti yapa, wọ́n jùmọ̀ di aláìlérè. Kò sì sí ẹni tí ń ṣe rere, kò tilẹ̀ sí ẹnìkan. Isà òkú tí ó ṣí sílẹ̀ ní ọ̀fun wọn, ahọ́n wọn ni wọ́n fi ń ṣe ìtànjẹ. Oró pamọ́lẹ̀ ń bẹ lábẹ́ ètè wọn. Ẹnu ẹni tí ó kún fún èpè àti ọ̀rọ̀ kíkorò. Ẹsẹ̀ wọn yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ìparun àti ìpọ́njú wà ní ọ̀nà wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò sì mọ̀. Ìbẹ̀rù Ọlọ́run kò sí níwájú wọn. Àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí, ó wí fún àwọn tí ó wà lábẹ́ òfin, kí gbogbo ẹnu kí ó lè pamọ́, àti kí a lè mú gbogbo aráyé wá sábẹ́ ìdájọ́ Ọlọ́run. Nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀, nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá. Ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí a ń dẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì. Àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí tí kò sí ìyàtọ̀. Gbogbo ènìyàn ni ó ṣáà ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run. Láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí, kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù gbọ́. Ọ̀nà ìṣògodà a ti mú kúrò nípa òfin wò ti iṣẹ́, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́. Nítorí náà a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. Ọlọ́run àwọn Júù nìkan á ní bí? Kì í ṣe Ọlọ́run àwọn kèfèrí pẹ̀lú? Bẹ́ẹ̀ ni ti àwọn kèfèrí ni pẹ̀lú, bí ó ti jẹ́ pé Ọlọ́run kan ni, tí yóò sì dá àwọn akọlà láre nípa ìgbàgbọ́ àti àwọn aláìkọlà nítorí ìgbàgbọ́ wọn.
àwa ń sọ òfin dasán nípa ìgbàgbọ́ bí kí a má rí, ṣùgbọ́n à ń fi òfin múlẹ̀.